إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدوك فعبا الله سبحانه وتعالى ọba aláàánú jùlọ, ọba alágbára jùlọ, ọba fini mana. Adúpẹ́ fọ́lọ́run ọba lérí orí Islam, adúpẹ́ fọ́lọ́run ọba lérí súnà ti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run ọmọ lọ́ba Ànábì Muhammad gbé àti gbogbo àwọn sàábé ẹ̀ àti gbogbo ẹni yóò tó bá gba ìlànà ti Ànábì Muhammad tí ó fi jíjọ́ tí Olúwa ní ó san kó wá lẹ́san. Allahumma amin. Akíra wa síbi ìjókòó alálùbáríkà, ìjókòó ìmá gbọ́rọ̀ Ọlọ́run, ìjókòó ìmá nípa Ọlọ́run, ìjókòó ìmá tan ìmọ́lẹ̀ pẹ̀lú ayé ìsẹ̀mí tí Ànábì gbé wá sí ayé. Because wa kadhalika awhayna ilayka ruhan min amrina. Ìsẹ̀mí ni Ọlọ́run gbé fún Ànábì tí ó ma yí ẹ̀mí, òun náà ni súnnà ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ti fún Ànábì Kùránì, mẹ́nà ló fún súnnà. Ala wa inni utitul Qur'ana ومثله ألا وإني أوتيت القرآن ومثله. bí a máa ní kùránì nìkan lọ wọ́n máa tẹ̀lé, wọn ní tẹ̀lé súnnà yóò sọnù tẹ́bítẹ́bí, wọ́n kò ní rí àánú Ọlọ́run Ọba. wọ́n sì máa lo kùránì bẹ́ẹ̀ ló sì máa lo kíní, bẹ́ẹ̀ ló sì máa lo súnnà ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó sì lè gbọ́ kùránì yìí tó ọ̀dọ̀ ò lè gbọ́ yí pàápàá tó fi máa fi sin Ọlọ́run Ọba àkó lo súnnà papọ̀ máa. bí àpẹẹrẹ ìrun, gbọ́dọ̀ ti rákà mẹ́rin bẹ́, gbọ́dọ̀ ti rákà ti mẹ́wàá márùn-ún bẹ́, inú súnà Ànábì ló ti rí. ó lè yọ súnà kó ní ìsìláàmù, ìsìláàmù náà ni súnà, súnà náà ni kí ni ìsìláàmù. ló fi jẹ́ kó ń kálukú wa agbọ́dọ̀ máa jókòó láti ká máa fi gbọ́ nípa súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ilé ìlàwà fi wá jókòó ní mọ́sálásí nílé kanúlé Ọlọ́run Ọba. Allahu akbar. khayr ala khayr, orí lérí orí. ẹ̀wọ́n mi orí lérí kíni orí. ọ̀rọ̀ Ànábì lálùbáríkà nú. ẹ̀wọ́n mi lẹ́yìn ìgbà náà ilé Olúwa tó wá wà. majtama'a qawmun fi baytin min buyutillah. àwọn kò ní kójọ tásì jòkó yìí sílé kan nínú mọ́sálásí nílé Ọlọ́run Ọba illa nazalat alayhim sakina. ìfọ̀kànbalẹ̀ ló wà pẹ̀lú wọn. wa ghashiyatuhumur rahma. ìkẹ́ Ọlọ́run Ọba yóò sì kíni yóò mú wọn dárú. wa hafatuhumul malaika. àwọn màláìkà láàánú náà wà lẹ́yìn òǹkálukú wa báyìí. ẹ̀gbọ́n mi wa dhakarahumullahu fima indahu aw fiman indahu. Olúwa yóò tún ma wá rántí wa àfààlì náà wà ń bẹ, Abdullahi mọ́mù náà wà ń bẹ, ìyá Abubakar náà wà ń bẹ. wa dhakarahumullahu fima indahu. Ọlọ́run ma wá dárúkọ wa sẹ́pẹ́ ó tó ní ọlá, ó tó ní ọlá. ọba lọ́rin bá dárúkọ wa lásán ní ó sì máa dùn. ọba lọ́rin dákọ̀ bí ṣe pẹ̀lú rí tábà inú kálukú máa dùn. gbogbo ẹmbá lówó bí ọba ti rí rí ọba tí recognize èkó tí mẹ́kún òun ló bá ọ̀dá ọba náà ti mọ̀ mí. Ọlọ́run tó wá dá ọba lọ́rin tó dá gbogbo ọba àgbáńláyé, òun ní ma wá dárúkọ wa, ìhù tó ní ọlá. báyọ̀ ọba dárúkọ ẹ láyé, báyọ̀ ọba recognize ẹ láyé, bọ́lọ́run bá ti recognize rẹ àbùsẹ́bùsẹ́ ní mo fẹ́ jẹ́ mọ̀ mí ni. tá bá mọ̀ tán kí wá ní kò sí kankan mọ́. tá bá mọ̀ kí ní wà sí fún ọ, sí ìmáyẹn ní ó fún ọ lóore, sí ìmáyẹn ní ó di aburúkọ fún ọ. ìtọ́lọ́wọ́ bá kọmọ yóò sì kí ni yóò bọ̀ ọjọ́ lọ́wọ́ mọ̀ ọ́. bọ́lọ́wọ́ bá ti mọ̀ ọ̀rọ̀ ti tán. bọ́lọ́wọ́ bá ti mọ̀ wallahi ọ̀rọ̀ ti tán o. èyí ń lọ ẹ̀ká máa ti sáájú sí irú ìjòkó báyìí. ẹ̀gbọ́n mi nílùú tán bá ti máa pàtàkì ẹ̀ wallahi ìmọ̀ kún fọ́fọ́ ni, ìmọ̀ kún fọ́fọ́ ni. ní Mamlakatu Arabia Saudiya harasa Allah bi kulli su. kọ́lọ̀ bá mójútó wọn kó tó sẹ́lá fún ọjọ́ báyìí lọ. wọ́n ti dárísù báyìí yóò kún fọ́fọ́ ni, yóò kún gbà kọ́dẹ̀ ẹni tí ẹ tó àgbàlagbà ní ojú kú náà ni. a máa wùjọ ti wá tọ́ Ọlọ́run bá díẹ̀díẹ̀ náà ni.
awareness yẹn padà circulate insha Allah. Níbi tá dé níbi tírà àfáwà Imam Nasā'ī Sunan an-Nasā'ī àti débi bí tá ti ń sọ nípa àlùwàlá bó la ṣe ń sàlùwàlá ibẹ̀ láwà àwa débi bābul wudū'i marra ìmá sàlùwàlá lẹ́yẹ kọ̀ọ̀kan ǹjẹ́ ó bá mú àbí ò bá mú falyatafaddal qāri'unā. Bismillahir Rahmanir Rahim. Al-wudu'u marra. أخبرنا محمد بن مثنى قال حدثنا يحيى عن سفيان قال حدثنا زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس قال ألا أخبركم بوضوء رسول الله صلى الله عليه وسلم فتودع مرة. نعم. ìmá sàlùwàlá kan ṣoṣo mo fọwọ́ lẹ́ẹ̀kan ṣoṣo mo fimú lẹ́ẹ̀kan ṣoṣo mo yọnu lẹ́ẹ̀kan ṣoṣo mo fọ ojú lẹ́ẹ̀kan ṣoṣo mo fọwọ́ lẹ́ẹ̀kan ṣoṣo mo pa erí ẹ̀kan náà ni a máa ń pa erí ẹ̀gbọ́n mi mo fọ ẹsẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ìjọ lọ bí ó lọ. Ànábì ṣe bẹ́ẹ̀ òun sì ní gẹ́gẹ́ ló jẹ́ kí ni ọ̀ranyàn tó bá jẹ́ gbogbo eríkèrí ó dé gbogbo kí ni eríkèríkè ara. Ẹni tó bá sin ọwọ́ ní ìsìn nígbà tó sin ọwọ́ omi kárí gbogbo ọwọ́ ẹ̀ omi ṣe kíni ó kárí gbogbo ọwọ́ rẹ̀ ó ti ṣe wájìbù báyìí. bó wá ṣe lẹ́ẹ̀kejì mustahab bó ṣe lẹ́ẹ̀kẹta mustahab. ẹ̀láwọn sẹ́ ń gẹ́tì mi ìsìfọwọ́ ó yàtọ̀ sí ìfomi nu ọwọ́ o ẹlòmí ọmọ eléyìn o in tá ń pè ní gásùlù tẹ̀ktíru ó máa ṣẹlẹ̀ ájò mi máa dálẹ̀ ó bomi báyìí omi ó dálẹ̀ ni kìí gba omi ó dálẹ̀ ní omi gbọdọ̀ dálẹ̀ bí tí yàn bá jí ń sálọ àlá ìta ń pè ní kíni gásùlù nìyẹn wà á fọwọ́ rẹ tó ní sì mọ́ sí kíni tí ó máa kán tó wọ́n náà pè ní kíni gásùlù. nígbà wọn wá ti wá bú omi tó fi ṣe gbọ́wọ́ tó omi kẹ́kọ̀ọ́ dálẹ̀ ọ̀pá ọwọ́ nù ẹ̀rí ta bá pa erí omi sí kíni kò sí tí ó dálẹ̀ mẹ́ omi yóò pọ̀ ní a máa fi parun ìyẹn máa pọ̀ ní. ẹ̀rọ àmúṣẹ́ gẹ́ẹ̀tì mi ìwà fọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tó bá ti sakuléètì gbogbo eríkèé yẹn ọ̀ranyàn ni. ẹ̀kejì mustahabu ẹ̀kẹta mustahabu tí ó bá ti sakuléètì lẹ́ẹ̀kan ṣoṣo ó gbọ́dọ̀ ṣe ní kíni lẹ́ẹ̀kejì o ọ̀sìn ọwọ́ rẹ̀ ní ìsìn ọfọwọ́ rẹ̀ báyìí ọwá kò tí ìdé ìbà ìtàn ẹ̀yìn ẹ̀kan ṣoṣo náà ni àwọn ọ̀rọ̀ náà irọ́ ó gbọ́dọ̀ ṣe tí ó ṣe kíni tó kárí. ẹ̀láwọ̀sẹ̀ gẹ́ẹ̀tì mi kò sí gbọ́dọ̀ ju mẹ́ta lọ. Ànábì ní pé tí yẹn ṣe máa ń sálù àlárí o famanzada ẹni tó bá wá sálù àlá tó kọjá mẹ́ta gbẹ́ mú fọwọ́ mi lákọ̀ọ́kọ́ ọfọ̀ lẹ́ẹ̀kejì ọ̀tún fọwọ́ lẹ́ẹ̀kejì ẹjá tó ṣe lẹ́ẹ̀kejì sí orí lérí orí ni núrù àlánú núrù bóòlù dọ̀lá alánú tó bá ti kọjá lẹ́ẹ̀kẹta Ànábì ní famanzada ẹni bá sálù àlá tó ju mẹ́ta lọ fakọ̀dì àsáà ó ń tọ̀ ti wàbú wàtàádà ó yìí ti kọjá àlà wàgọ́lẹ̀m ó yìí ti ṣe kíni ó sì àbòsí. Ànábì ò sí ju mẹ́ta lọ èyí ọ̀rọ̀ àwọn bí i àbá sálọ̀ àlá ó lè sí lẹ́yọ kọ̀ọ̀kan lọ rant súnnà náà ni ó sì lè ṣe ní kíni ẹyọkan méjì lọ súnnà náà ni bọ́ bá sì wò lè ṣe kíni mẹ́ta lọ súnnà náà ni bọ́ sì wọ́ ó lè ṣe kẹ́lẹ́yọ ọ̀kan tó bá ká kó o sì mí ní méjì kó o sì mí ní mẹ́ta níbi ara lẹ́yọ kẹ́lẹ́ gbogbo ẹ lọ Ànábì ṣe gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam. ẹlòmíràn nígbà bá ti mú méjì náà lọ gbọ́dọ̀ sí o bọ́ bá ti mú mẹ́ta àrùn má kọjá déèyàn. Ànábì sàlùwàlá tàbí tó rinlẹ̀ tó ṣẹyọ ọ̀kan lọ ó yìí ṣe méjì lọ ó yìí ṣe mẹ́ta lọ ó sì ṣẹyọ ọ̀kan tí ń ṣe méjì ó yìí ṣẹyọ ọ̀kan méjì tí ń ṣe mẹ́ta ó ti bọ̀nú ara wọn gbogbo náà lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. a fẹ́ sọ nípa àdíjì tó bá kí pé ìyẹn lè sàlùwàlá ní ẹyọ kan ṣoṣo. an látọ̀dọ̀ afáwa Muhammad bin Muthanna wọ́n máa ń pè wọ́n ní zaman wọ́n ni haddathana Yahya wọ́n afa Yahya ọmọ Sa'id bin Fakhruh al-Qattan àwọn sọfá wọn báyìí an Sufyan látọ̀dọ̀ afá Sufyan bin Sa'id al-Thawri qala ó sọ báyìí pé haddathana Zayd bin Aslam Zayd ọmọ Aslam ń sọ báyìí fáwọn
عن عطاء بن يسار لفظ عفا عطاء ما يسار عن ابن عباس لفظ عبد الله بن عباس حبر هذه الأمة عفا جو الأمة نبي محمد وما قو أقوي قو ẹ̀bọ́n mi olùwàsí fáfá Abdullahi ibn Abbas afá Abdullahi ibn Abbas ni wọ́n sọ̀rọ̀ báyìí ala ukhbirukum bi wudu'i rasulillah ẹ jẹ́ n ṣàlàyé fún yín bó la Nábì ṣe ń ṣàlùwàlá kò sí láì fi ń bẹ́ẹ̀ kíyàn máa kọ́ èèyàn ní mọ́ kọ́dà táwọn èèyàn bá fẹ́ ní kò sí láì fi ń bẹ́ẹ̀ ìlànà àwọn sálàfù ni wọ́n kọ́ àwọn ọmọ ọjọ́ wọ́n sì máa kọ́ wọn kéwú ẹ̀wọ́n mi láláì ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ wọn because ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ àyàn sí kíni wọ́n mọ̀ látara rẹ̀ gbogbo àtọ́ bá fi ń sin Ọlọ́run ọba ó sì máa gba ládá yẹn ó wà láyé ó sí láyé yóò máa lọ ni ìmọ̀ dáadáa púpọ̀ jù in táwọn afáàfáà wa máa ń ṣe nìyẹn afá Ibn Uthaymin rahimahullah bóyá mo ti sọ́rí bàbá yẹn wà ní Riyadh bàtà parí ní mádù kẹ́nẹ́kà wọ́n parí mádù yẹn bí martaba ti jami'a nígbà yẹn àwọn yẹn wá parí àwọn ẹ̀sẹ̀ fọ́stì àwọn ni pé àti gbọ́n náà wọ́n náà ti wà náà ọ̀gá àti ayatu kibar ní capital àtàwọn gbogbo owó pọ̀ lóòótọ́ ìgbádùn náà ń bẹ lóòótọ́ àkọ́dà ń kọ́ àwọn èèyàn wá ń gba kéwú but ìlú tí mo ti wá injo kò sáfà kankan bẹ́ẹ̀ àwọn èèyàn gan òkéwú oko nìkan náà máa ń lọ oko látàárọ̀ ó dìrọ̀lẹ́ magarubi ọmọ tó bọ̀ náà tó máa wálé tọ́lọ́run ti bùn wá yìí kìí sáyé la kọ́ fún ẹ́dàpẹ̀ yọ̀ǹda mi mo fẹ́ máa lọ sí oko wa Uneiza oko ní Uneiza ẹ̀yọ̀ǹda tí ò sí àwọn onímọ̀ lọ́dọ̀ wa kò sáfà ránkẹ́ mi nìkan yìí náà mọ́ Ọlọ́run ní pé especially nígbà tí àgbàlagbà fà ti kú ẹ́dàpẹ̀ kí máa lọ sí yọ̀ǹda bàbá nù bàbá wà dé ìlú tọ́ afẹ́fẹ́ ọkọ̀ yín kéwú o ẹwà kí àwò mọ́mọ́ àráyè láàárọ̀ àwọn ọmọ yín kọ́ aláàráyè jó dìrọ̀lẹ́ Allahu Akbar ẹni táwọn èèyàn ń pè tíìmù ní Riyadh ẹni táwọn èèyàn nídìí ọwá dẹ́kò ní tó wọ́n ẹwà kéwú kò sí láì fi mẹ́ bá ní ẹ̀bá ti dáa ìyẹn wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn wallahi táwọn afáwọn ikọ́ wa nù ìyẹn kan èèyàn méjì tí wọ́n mọ̀ dáadáa ìmọ̀ ní àwọn Ọlọ́run mọ̀ tí ó sì spread ìmọ̀ yẹn bàbá Sharh Sunan àwọn àbẹ́ lẹ́yìn àsáàdì àwọn ajókò mọ́sálásí wọ́n retí kí wọ́n dé aago 5 wọ́n dé aago 6 ìkẹyàn kọ́kẹ́ wọ́n rìn bọ̀ wá gútọ̀ ìmísí darí oko Muhammadu ọya sáàmà retí àyókù náà jábẹ̀rẹ̀ pẹ̀lú wọn náà nígbà tí bàbá ọba rí wọn bàbá ma wá ka Kùránì àbí ọmọ kàtírà tí wọ́n rí tí ẹni tí wọ́n kọ́ bàbá wa kọ́ wọn díẹ̀díẹ̀ wọ́n bá ń pọ̀ díẹ̀díẹ̀ gbogbo àwọn tó ń kú àbẹ́lòmí ò jẹ́ àgbàlagbà míì lórí tí gbogbo ọmọ kéwú tó mọ bàbá tó padà kéwú lọ́dọ̀ wọn kò mọ bàbá nígbà tí bàbá nírun tó nírun dúdú ìgbà tí bàbá nírun múná tó mọ̀ wọn ẹ̀bọ́n mi gbogbo ọmọ kéwú bàbá nírun dúdú nígbà tí mo mọ̀ irọ́ o ìgbà tó nírun funfun ni ìgbìyànjú yẹn ti ń lọ for 10 years 15 years 20 years àmúgbà tó lọ fà lùbáríkà sí ẹ̀bọ́n mi ọmọ yẹn padà sẹ́kù kọ́dà àwọn tó fẹ́ mọ́ sí tíra Ibn Baz ní mọ́ sí tíra máa kọ́ yàn kí wú ni Ọlọ́run ó padà sí ẹni tí ó pọ̀ kó gbogbo ọ̀rọ̀ rẹ̀ jọ bàbá fẹ́ kú tẹ́lá yàn kan ajá bá yín kú tíra yín jọ àwọn kò jọ ṣẹ́rù mú tí bàbá ò kọ́ fún rẹ̀ dárúsù báyìí náà ni àmọ́ àwọn kan bá sí kíni wọ́n bá wọn kó jọ gbogbo tíra wọn pátá wọ́n bá wọn kó jọ kò sí èyí tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ kọ kalẹ̀ fúnra wọn ó kéré àníyàn ni wọ́n náà wà àdúgbò rẹ̀ kọ́ àwọn ọmọ kéékèèké àdúgbò jọ kìí sí tó wọ́n fẹ́ máa gbó lọ́wọ́ wọn máa kọ́ wọn ní tàwhídì máa kọ́ wọn ládìísì alẹ́ Sunday lálẹ́ Monday jẹ́ ṣàǹfààní lára rẹ̀ jáwọn ará àdúgbò rẹ̀ ṣàǹfààní lára rẹ̀ jáwọn èèyàn rẹ̀ ṣàǹfààní lára rẹ̀ online class lásán ò tó nítorí owó tó ń gbá mọ́jẹlé yìí wà ní ọ̀dá o àmọ́ jáwọn tí wọ́n súnmọ́ jáwọn náà sí gíní jẹ́ ṣàǹfààní lára rẹ̀ Ibn Abbas náà tó wá lọ sọ fáwọn èèyàn pé ala ukhbirukum ẹjẹ́ ń sọ fún yín bí wudu'i rasulillah tánàbí ṣe máa ń ṣe àlùwàlá fatawadda'a marratan marra ẹ̀ka ṣoṣo ló ṣe
fọwọ́ lẹ́ẹ̀kan ó yọnu lẹ́ẹ̀kan ó fi mú lẹ́ẹ̀kan ó sì gbẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ajẹ́pẹ́ ń bá sáà lẹ́yọ̀kan náà kí lóò náà ṣe ohun súnnà náà ló sì súnnà sì rí ó lè jẹ́ wájíbù ó sì lè jẹ́ kíni mustahab ní kí a mọ̀ pé súnnà kìí ṣe súnnà gbé iná bá fẹ́ o ìtàpẹ̀ súnnà ní tá náà bí ṣe ìwọ̀n ń bẹ̀ẹ́nú súnnà yìí tí ó jẹ́ kíni ọ̀ranyàn tàbí kí o ní ìsìn Allahu akbar sínú Kùránì ló ti rí ẹ̀dá mi lóhun bí ìyàn bá sì fẹ́ kí o tí wọ́n bá sí Allahu akbar tó fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún tó nírun wájíbù ní àbẹ́sí wájíbù súnnà náà ni súnnà wàjíbíyànù wọ́n mẹ́ ti gẹ́ẹ̀sì bí kọ́yẹ̀ lórí ṣebí súnnà tánàbí sọ ní irùngbẹ̀ sọ̀rọ̀ yẹn súnnà ni ànábì ní ń ṣe ọ̀rọ̀ yẹn ní irùngbẹ̀ ọ̀rọ̀ yẹn ní kí yẹn bójú ọ̀rọ̀ yẹn ní ìrìnà wọ́n bá lè ṣe détọ̀ ọmọ ikú wíkí mẹ́un أن يتوضأ النبي صلى الله فيتوضأ مرة كسسوني عفاوى ابن عباس سكني وسي الولاء والله تعالى أعلم نعم باب الوضوء ثلاثا نعم أخبرنا شويد بن نصر نعم قال أنبأنا عبد الله بن مبارك قال أنبأنا الأوزاعي قال حدثني مطلب بن عبد الله نعم بن أنطب نعم أن عبد الله بن عمر تودع ثلاثا يسند ذلك إلى النبي صلى الله عليه وسلم. نعم atúnrẹ́rí fún ojúgbọ́nà kan rí pé ìyẹn lè sàlọ̀lá mẹ́ta tí ìṣẹ́ ọ̀kan mọ́ tó lè sí mẹ́ta ń jọ mi mẹ́ta mo fẹ́ sí kò sí rí pípá ń bẹ́ o erí pípá ẹ̀kan ṣoṣo ní a máa sí kíni ní a máa ń pa an látọ̀dọ̀ afá akhbarana Suwaid ibn Nasir afá Suwaid ibn Nasir wọ́n kà fún ọgbọ́ wọ́n gbọ́ akhbarana Abdullah ibn Mubarak afá Abdullah ibn Mubarak Suwaid ibn Nasir yìí nínú àwọn tó máa ń gba àdísì jù lọ́dọ̀ ibn Mubarak na ma fi pè ní rawiyatu mada ibn Mubarak rawiyatu ibn Mubarak tó máa ní rawiyatu Islam tani rawiyatu naam la Abu Huraira òun ni ma ń gbà àdísì jù ní Islam èyí ṣe ìbúgbé ọfẹ́ ma fi gbówó ní ọfẹ́ ma fi sàtẹ̀ irọ́ o in tó kálukú ráyè fún ọ̀tọ̀ kíni ọ̀tọ̀tọ̀ ní Ọlọ́run níbi kí máa ṣe kíni ká kọ́yàn ní mọ́ ká sọ àdísì fún yàn Ọlọ́run fi rọ Abu Huraira ní ọ̀rọ̀ ani akhbarana Abdullah ibn Mubarak Abdullah ibn Mubarak sọ báyìí wọ́n kà fún wọn akhbarana al-Awza'i afa Awza'i Abdurrahman ibn Amr fakihu ni fakihu Sham nínú afa fakihu Sham ni imam bẹ́ẹ̀ Ọlọ́run ní kó lágbóyé sẹ̀gẹ́tì báyìí ni síkọ̀ ni àwọn náà sọ báyìí pé haddathani Muttalib ibn Abdullah ibn Hantab a ní Muttalib ibn Abdullah ibn Hantab sọ báyìí fáwọn adna Abdullah ibn Umar a ní Abdullah ibn Umar tawadda'a thalatha ó sálù wà ní kíni lẹ́ẹ̀mẹ́ta yusnidu dhalika ila an-nabi ọ wá nípa ànábì ló ṣe ìdísà ìbá nípa ànábì ṣe ẹ̀wọ́n mi kí láàmà pé súnnà ni ma udifa ila nabiyyi min qawlin aw fi'lin aw taqrir aw khalq sagaba aw madha khulq so je báwọn ní ìsìn a jẹ́ pé ànábì náà sálọ lẹ́ẹ̀mẹ́ta àmá kọ̀kọ́ yẹn gẹ́gẹ́ ní kíni lọ́ranyàn tó bá ti ká èyí tó bá tẹ̀lé kí ní ọmọ jẹ́ mustahab èyí súnnà náà ni o àmọ́ súnnà yẹn yàtọ̀ súnnà general gbogbo tánà bí i ṣe mustahabu na ń bá fẹ́ èyí òun àwọn kálukú ma wá tú mustọ́láwò àwọn fúkọ̀ áwò ní pé súnnà ni mustọ́lá àwọn fúkọ̀ áwò ní so ti báyìí naam sifatul wudu'i ghaslul kaffayn naam akhbarana Muhammad bin Ibrahim al-Basri عن بشر بن مفضل نعم عن ابن عون عن عامر الشعبي عن عروة بن مغيرة نعم عن المغيرة وعن محمد بن سيرين نعم عن رجل حتى رده إلى المغيرة قال ابن عون ولا أحفظ حديث ذا من حديث ذا أن المغيرة قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر
فقرع ظهري بعصا كانت معه فعدل وعدلت معه حتى أتى كذا وكذا من الأرض فأناخ ثم انطلق قال فذهب حتى توارى عني ثم جاء فقال أمعك ماء ومائي ستيحة لي فأتيته بها فأفرقت عليه فغسل يديه ووجهه وذهب ليغسل ذراعيه وعليه جبة سامية ضيقة الكمين فأخرج يده من تحت الجبة فغسل وجهه وذراعيه وذكر من ناسيته شيئا وإمامته شيئا قال ابن عون لا أحفظ كما أريد ثم مسح على خفيه ثم قال حاجتك قلت يا رسول الله ليست لي حاجة فجئنا وقد أما الناس عبد الرحمن بن عوف وقد صلى بهم ركعتان من صلاة الصبح فذهبت لأذنيه فنعاني فصلينا ما أدركنا وقضينا ما سبقنا. نعم. أنا في صفة الوضوء بو لا سيمان سيالو على غسل الكفين ìfọwọ́ ìtàn pè ní káfù òun ni rọ́hàtù bíbáyìí ma al-asọ́ọ̀bẹ̀ àti kíni àti gbogbo mọ́nẹ̀ká ìtàn pè ní káfù nìyẹn ẹgbọ́n mi rọ́hà bíbáyìí náà pè ní rọ́hà wal-asọ́ọ̀bẹ̀ àti gbogbo ẹ̀báyìí òun là ń pè ní káfù wa hiya mu'annath li hadhihi kaffi àmà ni hadha kaffi no kò correct àmbàrí sọ bẹ́ẹ̀ pé àráfà kan tó pè ní mudhakkar àfẹni tí ò ní mọ̀ ṣùgbọ́n bá nẹ́sì káfù yẹn àwọn fẹ́ sọ bóò lásì máa ń fọ̀ an látọ̀dọ̀ Muhammad bin Ibrahim al-Basri an Bishr bin Mufaddal haddathana ibn Aun an Amir al-Sha'bi an Urwa an Mughira bin Shu'ba an Muhammad bin Sirin an rajulain ọ̀nà méjìlá fà ti gbàdísí wá ó bá yàtọ̀dọ̀ Urwa ọmọ Mughira an Mughira látọ̀dọ̀ Mughira mo mẹ́ get me ó tún wá gbà wà án Muhammad bin Sirin látọ̀dọ̀ Muhammad ọmọ Sirin òun náà tún wá gbọ́ lọ́dọ̀ lòmíì tí èsì sàábé an rajulin látọ̀dọ̀ ọkùnrin kan wà dákọ̀ ọkùnrin yẹn ẹgbọ́n mi riwayatu tabi'i an tabi'i ni àmọ́ kò dákọ̀ tabi'i tó gbọ́ yẹn àtàrọ dáwò ilẹ̀ Mughira tó fi dọ́dọ̀ Mughira sàábé ajẹ́pá àdísì méjì ni ìkánbẹ tó wà kíni muttasil ìkánbẹ náà muttasilu ni àmọ́ kí ló wà mẹ́ mubhamu bẹ̀m̀bẹ̀ àngọ́jùlì ní àmọ́ èyí tó wà muttasilu yẹn òun dákọ̀ ọkùnrin tó ṣe kíni tí wọ́n mọ̀ sí kọ̀ ní àdísì yẹn lọ bẹ́ẹ̀ èyí tí ò dákọ̀ náà kò láì fi àjọ ìméjì papọ̀ yukọ̀wì ba'daha madha ba'da ẹ̀bọ̀n mi bá ní sí yukọ̀wì sahih madha èyí tí wọ́n dárúkọ because èyí tí wọ́n dárúkọ yẹn sanadu yẹn ò ní problem èyí tí ò dárúkọ náà ọdún kàdákọ rọ́júlì kan ní kò dárúkọ ẹ̀ àmọ́ bí àdísì mi wá tó sì báyìí nẹ̀sì lọ́dọ̀ tani ọzọlẹ̀mí ṣítọ̀nà ọjí àbá kí padà dárúkọ rẹ̀ tó jẹ́ pé ó ń tọ̀ wọn amúrù àbí àbọ̀ amúrù ní síkọ̀ ní tó sì àmọ́ náà sáyé èyí tó ń gbá wọn sí kíni wọn dárúkọ ẹ̀ so ti báwọn nẹ̀sì àdísì méjì lálàáfíà Sheikh Albani sọ wọn pẹ̀ kunna ma'a Rasulillah ó ní wala hafaz hadithi dha min hadithi dha in wọ́n mọ̀ àdísì wo ní gbólóhùn tí mo fẹ́ sọ yìí sí àdísì tí Mughira ní ẹ̀bọ́n mi tó mo fẹ́ sọ ní àbí àdísì Urwa ọmọ Mughira gbólóhùn tí mo fẹ́ sọ yìí mọ́ títa ni mo fẹ́ sọ ní méjèèjì mo sábà pé ìgànkan náà jọ sọ àmọ́ gbólóhùn tí kíni ó yàtọ̀ fún síra wọn ìwà mọ́ gbólóhùn yìí tí mo ẹjẹ fún ilẹ̀ sample ta ló kí jímọ̀ lánàá ta ló kí jímọ̀ lánàá níbàáyìí ta ló kí jímọ̀ khutbah fún yín ìmáàmù àìmáàmù kí jímọ̀ ní mọ́sálásí àsàbátì lánàá àìmáàmù aláya ni wọ́n kí wọ́n sì bẹ̀rẹ̀ ẹ̀rún wọ́n bẹ̀rẹ̀ khutbah wọ́n dúpẹ́ fọ́lọ́run ọba wọ́n sì pé ó kálukú alákìísí ẹni ká mójú tó bẹ̀rù Ọlọ́run wa àtàwọn mọ̀lẹ́bí wa ẹnìkẹ́ pẹ̀lú àìmáàmù náà kírun fún alánàá kọ́dá àwọn sí sàlátù fún Ànábì dáadáa
wọ́n yìí sọ nípa ìbẹ̀rù Ọlọ́run ọba Ọlọ́run ní kókó kí láwọn ọ̀rọ̀ yẹn jẹ́ sí ìtumọ̀ rẹ̀ kí ní jọ sọ ẹ̀dà mi lóhun kí ní jọ sọ àmọ́ gbólóhùn sí kíní irú nǹkan báyìí ló wá ṣẹlẹ̀ níbi àdísì làfáà wá pín àmánà nù táwọn kan ní kí wọ́n kà máa parọ́ níbi àdísì ni ẹ̀wọ́ ti jẹ́wà rẹ̀ ìmọ̀ gbólóhùn alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí gbólóhùn ẹlẹ́ẹ̀kejì tí ìhà pọ̀ ẹ̀wọ́n mi tí ìhà sí kíní ń pọ̀ mo sáàmọ̀dé ìtumọ̀ kẹkẹrẹ là méjì lọ sọ àmọ́ kìí ṣe di ṣe ń gbólóhùn ìlànà gẹ́tì alátọ̀dọ̀ àfà Mughira òní kunna ma'a Rasulillah àwa pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run ọba fi safar nígbàtà ń tráfù lọ faqara'a dhahri bi 'asa kálùfàjàrí tó tó ní ìgbẹ̀gbà wá mi ànábì wá mú pọ̀ pa wá fi gbá mi lẹ́yìn báyìí ẹ̀wọ̀n ó lè ti sùn àbí sí ń ṣe nǹkan tó jòkó ọkàn àmú pọ̀ pa ó sì kíni kìí kó náà ó fi kàn láì dáa ànábì náà fẹ́ sọ̀rọ̀ ìṣàrà ni ìyẹn lè lu ìṣàrà jọ ní pé faqara'a bi 'asa ànábì bá fi kọ̀kọ́ kàn mí lẹ́yìn báyìí kìí kó dọ̀rọ̀ bá rẹ̀ ó ẹlẹ́mí kó náà ní irọ́ ó faqara'a na'am faqara'a dhahri bi 'asa ànábì bá fi kọ̀kọ́ kàn mí lẹ́yìn kanat ma'ahu kọ̀kọ́ tó wà pẹ̀lú ẹ̀ fa'adala ànábì kú ní ibi táwọn èèyàn wà wọ́n jọ wà wọ́pọ̀ ní ànábì bá kú ogbójú ọ̀nà bùmí kìí bí gbogbo àyẹ́wà ó mójú ọ̀nà míì lọ wa adaltu ma'ahu ìbínà sí tẹ̀lé ànábì lọ káyẹ̀ pọ̀ báyìí ká dúó káàjọ sọ̀rọ̀ àbájọ dúó ànábì kan fi pọ̀ kan lágbáyé báyìí wọ́ ànábì bá gba báyìí kò gbàbí táyẹ̀ dó sí wa adaltu ma'ahu mo bá tẹ̀lé ànábì lọ gbẹ́tọ̀ ànábì nídìí mi hatta ata kadha wa kadha min al-ard tánàbí fi débi àyè kan bí lẹ́lẹ́ fa anáàkà anábì gbé ràkúnmí rẹ̀ wálẹ̀ thumma intalaqa anábì bá sọ̀kalẹ̀ bí ràkúnmí tí anábì rìn lọ wọ́n jọ rìn lọ lórí ràkúnmí wọ́n jọ pọ̀ pẹ̀lú àwọn sàbí yòókù wọ́n lọ sí gásọ́tù Tabuk lójú ọ̀nà anábì kan súnmọ́ bó náà ń pè Mughira fi wá kan lẹ́yìn báyìí tó ṣe fi kan wáyé dé òun náà kẹwẹ̀ ẹ̀yìn kásùbà tó tó ní o kálùbájáre tó yọ anábì wá gbàbò mí kò gbàbí táwọn ń gbà ó yà sí inú gbó bí àpẹẹrẹ tánàbì sí ẹ̀wáyé dé òun náà yà tẹ̀lé anábì kan jẹ́ ràkúnmí yẹn ó gbé wálẹ̀ anábì bá sọ̀kalẹ̀ tánàbì sọ̀kalẹ̀ òun tó ti ràkúnmí fadhahaba anábì wá ń lọ tí rìn lọ hatta tawara anábì bá pamọ́ anì tí ìrà anábì ma thumma jaa lẹ́yìn ìgbà náà anábì wá dé lẹ́yìn ìgbà tó bí abùkátà tán anábì lọ bí abùkátà nìyẹn faqala anábì wá ní pé àmá àkàmá sómi ń bẹ pẹ̀lú ẹ sómi ń ṣe kí ni ń bẹ pẹ̀lú rẹ níjọ́ mi ìtọ́ lè bàyàn kìí sí ẹ̀kọ́ máa wú mi ó wá ti bọ́ lọ sí kí ni lọ bí abùkátà náà lẹ́yìn ìgbà náà ṣe máa wá béèrè omi wọ́n mẹ́ gẹ́ ti yé ìtẹ́lùmí wọ́n fi ń ṣeré ẹnu gbá ní ìrómi ní àwọn omi ẹjá ń so bóyá tàbá dọ́fà àmọ̀ rásọ̀kalẹ̀ ó sì bọ̀ láti sókó ìtọ́ tí ń bọ̀ ẹ̀fọ́ mi bí àbùkátà ṣe máa wá wá omi bọ́ ọ̀bá rómi lòkúta ànábì bí àbùkátà tán lẹ́yìn ìgbà náà ẹsẹ̀ wá wá thumma qala àmá àkàmá sómi ń bẹ pẹ̀lú ẹ̀kọ́ nìyẹn má ṣe ìtọ̀ má dì aburú ẹ lágbára gan púpọ̀ jù ó lè ba háàtì jẹ́ ó lè ba kídìnì jẹ́ ó lè bẹ̀dọ̀ gan jẹ́ ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn àmá àkàmá sómi ń bẹ pẹ̀lú ẹ wa ma'i satihatun li mo ní ìdùkẹ́ tí wọ́n ṣe pẹ̀lú awọ méjì tí wọ́n ṣe kíni tí wọ́n jọ ìpapọ̀ ọwá fi kẹ́kọ́ fà lókè wọ́n náà ń pè ní satiha awọ méjì báyìí wọ́n adájọ́ ẹ̀kọ́ wọ́n wá fi kàn dé lókè fa'ataitu biha mba fa nabi fa afragtu alayhi mo wá dá fún Ànábì parí tán ó staba ó ṣe gbé fa afragtu alayhi in wá dá fún Ànábì kódà Ànábì ní pé sígbà yìí in tó gbé wá yìí ìdùkẹ́ omi tó gbé wá yìí sí wọ́n fa because ibi tá Ànábì wà Tàbùkù ní Sham náà máa ń pè ńgbà yẹn ó ṣe bọ́ sí Saudi ní ilẹ̀ Ṣáàmù ni ẹbọ́ mi ilẹ̀ Ṣáàmù ni nígbà yẹn
àmọ́ ní ìṣẹ́sẹ́ kíni wọ́n sì wà ní Saudi ló ṣe mùsùlùmí. Ìgbà tí ìdùkẹ́ yìí tí wọ́n sì gbé fún ànábì yìí, ibẹ̀ ni Mugira ti rí ló ti rà ẹ̀nà ṣe ń gbọ́ mi in táwọn gẹ̀rẹ̀ yí bá sì pa ẹran wọ́n ṣe kíni wọ́n ṣe bismillah. Sáwá lè lo awọ ẹran tí wọ́n ṣe bismillah ìsìtàn fi pa abẹ́ ẹran tó bá kú ló kú mbete sáà lè máa lò ó tí ìsìnkú ń jẹ́ o. Ànábì ní kí sálìhà béèrè lọ́wọ́ arábìnrin tó wà lọ́wọ́ rẹ̀ ìdàdábàgátì lè ìhàb tó bá ti ṣe kí tó bá ti fa tó fáwọ́ kó mẹ́ faqad tahura àwọn èyàn ṣe kí ni faqad tahura ó ti mọ́ nìyẹn. Nítorí náà gbogbo àgbà tó bá ń wọ́ tí ìbá ti ṣẹlẹ́dẹ̀ tó mọ̀ lẹ́lẹ́dẹ̀ o tẹ́ran ni ti kí ní kan ní tán bá ti fa ó ti mọ́ náà tán bá ti fa ní problem. ẹ̀láwọ̀sẹ́ ń gẹ́tì mi Ànábì ní pé ẹbẹ́ ìrọ̀ rẹ̀ wọn náà ti fa khalas. Ànábì ní a lè fi ṣe àlùwàlá. ẹ̀láwọ̀sẹ́ ń gẹ́tì because ẹ̀mọ̀ ipò omi tá bá rọ sínú ìdùkẹ́ awọ tí ò mọ́ omi yẹn náà padà sí kíni yóò padà dọ̀tí. àmẹ́yìn tán bá ti fọ́ tán bá ti ibò ìdánpẹ̀ tán bá ti fa omi tán bá dà sí kò ní sí kíni kò ní lẹ́gbin. omi ẹ̀ ti gẹ́tì ẹ̀ báyẹn. ẹ̀kọ́ kejì náà tó wà ń bẹ̀ ẹjá débẹ̀ náà ma padà máa sọ náà. Fagasala yadayhi omi yẹn Ànábì wá fi ń fọ ojú ẹ̀ wa waji'ahu àti kíni àtojú ẹ̀ ó fi fọ ọwọ́ ẹ̀ ó fi fọ ojú ẹ̀ wa dhahaba liyaghsila dira'ayhi Ànábì wá fẹ́ fọ ọwọ́ rẹ̀ dégbọ̀n wíbà yìí kò rọrùn. Wa dhakara min nasiyatihi shay'an wa imamatihi shay'an níbi àdísì tẹ́ mi gbà wá o a nípa Ànábì pa díẹ̀ níbi ọ̀gán rẹ̀ báyìí níbi Ànábì lọ́gán wájú rí báyìí Ànábì pa wa imamatihi àti láwà ní tó wọ́ àdísì kan nìyẹn. Qala Ibn Auf ní pé la ahfaz kama urid in gẹ́ẹ̀tì àdísì yẹn dáadáa táfà yẹn ti sọ́nù pípa jí fó náà. Fagasala yadayhi ó fọ ojú rẹ̀ ó fọwọ́ rẹ̀ wa waji'ahu àtòjú ẹ̀ wa dhahaba liyaghsil dhira'i ó fẹ́ fọ ọwọ́ rẹ̀ dígbọ̀n. wa alayhi jubbatun shamiyya ó ti wọ aṣọ júbà aṣọ Ṣáàmù ni dayiqatul qumayn ọwọ́ rẹ̀ fún báyìí. fa akhraja yadahu min ta'ti jubba kò lè rí yọ kò lè rọ́ sí báyìí mo fẹ́ fọwọ́ yìí kí n tẹ́ fi tẹ́ta sọ bá fún yẹn ẹ fa fọ́ àṣókè báyìí ẹ lè rí fa. Kí ní Ànábì wá sí Ànábì wá tọwọ́ bọ̀ náà pé ó yọ wá láti abẹ́ aṣọ wáyìí ló wá lọ yọ sísàlẹ̀ ó sì wá pa. ẹ̀kọ́ mẹ́mẹ́ o ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé má ní pé mo ti fọwọ́ mo ti yọ nínú mo ti pa ojú tí ì bá fọwọ́ kan kò ní láì fi mẹ́ irọ́ o kò nírun o ọ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ní ẹ̀kọ́ kanù. ẹ̀kọ́ kejì ń bẹ̀ ni pé ẹwà sọ́tà Ànábì wọ̀ ẹ̀wọ́n mi in tó rínú ìntànẹ́bì rínú pé ṣùgbójú ogun là ń lọ ìtí mo nínú kò tàkálàfà tí ó sí kíni tí ó ní tánàbí fi ọwọ́ fọ́ọ̀sì láti kíni láti wá yọ ọwọ́ rẹ̀ láti ìsàlẹ̀ láti fi fọ ọwọ́ sallallahu alayhi wa sallam. Naam wa alayhi jubbatun shamiyyatun dayiqatul qumayn a tún kẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ aṣọ tí wọ́n bá sí ń lù gèfèrí a lè wọ̀ aṣọ yìí amẹ́gà náà ti ṣe ẹlọ fún ọ̀nà tó máa wọ́ onídìí ẹgbọ́n mi because aṣọ Ṣáàmù Ànábì wọ́n ìsọpá Ànábì máa ń fọṣọ kó tó ṣe kí ni kó tó wọ̀ ọ́ ṣẹ̀gbẹ́ ẹlẹ́gbìn ni wọ́n lè ti wá dọ̀tí sí wọ́n bá ti rún ọtí lọ́tún fọ́ bí ọ̀bá ti rún ọtí máa ṣe kí ni máa kí nù sún bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ gẹ́ ti mi gbogbo bọ́skọ̀rọ̀ àbáṣọ̀kẹ́ tí ẹ̀rán àbí ẹ̀ṣẹ̀ rásọ tán wà lọ tún fọ́ nítorí pé ó lè ní dọ̀tí ààsọ́ nítorí àrùn o ẹ̀láwọn ìṣẹ́ gẹ́ẹ̀tì mi ààsọ́ nítorí kíni nítorí àrùn ẹ̀rí pàṣọ àwọn gẹ̀ẹ́fẹ̀rí náà ni Ànábì ń wọ̀ yẹn sí láì fi ń bẹ́ẹ̀ náà fa akhraja yadahu min tahti al-jubba Ànábì mọ́ ẹ̀já láti ìsàlẹ̀ aṣọ fa ghasala wajhahu Ànábì bá fojú ẹ̀ wa dhira'ayhi
ó tún wá fọ ọwọ́ rẹ̀ dígbọn wa dhakara min nasiyati shay'an ala nabi pa gbangba rí ẹ̀ báyìí wa imamati àti láwàní ẹ̀ because ó wí láwàní ṣe mo láwàní tá bá sì wí jogun mọ́ yàtọ̀ ká tó mọ́ tó tú wọ̀ yóò mọ̀ sí kíni yóò mọ̀ lágbára hadisi yan láàfíà ìpìlẹ̀ rẹ̀ ń bẹnu Sahih Bukhari àti Sahih Muslim bí yàn bá wí láwàní lérí pé yàn ti sàlọ̀lá kí yàn tó wí tí láwàní yẹn tóbi tí ó difficulty tí a sì ń dáwù kò ní dì kan fọ́ ibà yìí kó sí kíni kò tó pa láwàní ọlọ́bẹ̀ qala Ibn Aud la ahfaz kama urid in gẹ́ẹ̀tì hadisi yìí dáadáa ìtí mo mọ̀ sọ yìí thumma mas'ala khufay lẹ́yìn gbà náà ọwá pa bọ́nà pé kúfì rẹ̀ méjèèjì thumma qala gbàtà náà bí wá pa kúfì rẹ̀ tán sẹ́gbà náà bí lọ́kọ́lọ́ bí abùkátà rẹ̀ anábí abùkátà tán anábí sálù àlá ẹni tó tẹ̀lé òun ló kú kírun àbí òní kírun a máa sẹ́ pé òru rẹ̀ ti yọ wà ìtọ́ lè máa gbẹ̀hún náà àbúfẹ́ bí abùkátà anábí ní hajjataka wọ́n náà lọ bí abùkátà rẹ̀ ẹ̀wọ́n mi qultu ya Rasulullah laysa li haja ní kàkàtí mi bẹ́ sí in lọ tọ́lẹ̀tì ànábì ẹwù àrùn tánàbì tún nínú mélòó eléri tó mọ fílì àwọn ọmọ lẹ́yìn ẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ́ fílì àwọn tí wọ́n ń tẹ̀lé yàn náà tí ṣe rọrùn fún ọjọ́ rọrùn fún kíni àwọn tán tẹ̀lé ọ wa ahsin kama ahsana Allah ilayk bí kan bá ṣe wọ́n bá wọn fílẹ̀ bá dánwò bá kọlù wọn náà sáré sí wọ́n bá ṣe lágbára mọ́ àwọn kan máa lò wọ́n owó ìṣe gẹ́gẹ́ fún wọ́n náà ń díjálẹ̀ ní ìsìn ó àfẹ́ lọ sí ìrẹ́lẹ́yìn ẹwọ́n mi bá ní ìsìn bọ́ bá ti lẹ́ni tí ṣe kíní fún wọn náà mọ̀ fílẹ̀ ẹ̀ anábì mọ̀ fílẹ̀ ẹ̀ nìyí wọ́n náà lọ bí abùkátà ti ẹ̀ náà yẹ́mi náà tó dí ọ́ pẹ̀gbà ọmọ àwọn ìsìtáìmù tèmi anábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ọ̀n tàbá ní bùkátà tèmi ó fẹ́ bíá fàjínà sẹ́ẹ̀mọ̀ nígbà àṣùbá ń bọ̀ wá ní alfajari ò tí yọ tán lọ yìí fàjínà ìgbà táwà dé alfajari ti yọ tálìfajari ti yọ báyìí dé àyàn wà nẹ́bí wà lánàbí àṣùkò ti tó sí kẹ́nẹ́kẹ́ in fi ń sọ wọ́n pé àṣùkò tásìkò wọn bá ti tó gbára òun ló lájú kàmàkìrùn in táwọn sàbẹ́rẹ́ sí ìmọ̀ nìyẹn because wọ́n rádẹ̀bí kí náà wá ṣe ọ̀kọ̀dẹ̀ amman nasa Abdurrahman ibn Auf wọ́n ti Abdurrahman ibn Auf síwájú ní àdáwọn bàbá ìmámù yìí láti rí lẹ́yìn náà àtàwọn bàbá ìmámù wà ní orísun bari básìkò bá ti tó tí ìdé ẹmọ ṣégéré ẹmọ kírùn so ó sì gbọ́dọ̀ rínú àmẹ́lẹ̀ òun bí bá ti ẹdún mẹ́wàá sí kìí sí ọ́ di ẹ̀túngbà kẹ́m̀bẹ̀ ní àbí wọ́n yọ́kó mọ́ mú anẹ́bìnú àsìkò tó báyìí wọ́n rábẹ̀ bí báyìí dé wọ̀kọ̀dẹ̀ amman nasa ìgbà mélòó anẹ́bì fi lọ tọ́lẹ̀tì ìgbà mélòó fi dé ìgbà tí ń lọ alfajari ló ti yọ bóyá ń bí àbùkátà alfajari ní sí kíní ló yọ káàtẹ̀ ní 15 minutes àbí ká ní 10 minutes káàtẹ̀bì tó dé báyìí wọ́n ti ń kírun lọ ọ́dọ̀ alákàkẹ́ ti bọ́ máa nẹ́bì lọ́wọ́ وقد أما الناس عبد الرحمن بن عوف عبد الرحمن بن عوف ti síwájú àwọn èyàn tí ń kírun fún wọn ló fi jẹ́ wípé ẹni tá nàbí kírun lẹ́yìn rẹ̀ ìmáàmù nàbí ìmáàmù Mustafa tó máa bèèrè عبد الرحمن بن عوف òun ni kánà nàbí kírun lẹ́yìn Abubakar àkọ́kọ́ ànábì fẹ́ ń tí ń kírun lọ fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ rẹ̀ mo fẹ́ sí yàtọ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ tí ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ báyìí dé ní tí kí òun lọ kò tí rùkú ohun ẹ̀rẹ́ tí ànábì ti dé tóhun ṣe mọ̀bá ànábì dé báyìí dé ọ̀bọ̀ sẹ́yìn kánábì fi bọ́ wájú padà kò sí ìmọ̀mọ̀ fánàbì ànábì sáà ọ̀bọ̀ sẹ́yìn nítorí ìṣe náà fàkíù ní Abubakar látòkọ́ dì mọ́ bẹ́ẹ̀ náà yẹ̀dé Allahi wa rasulihi tó lónù a ṣe máa bọ́ wájú wa ànábì tọ́mọ tí ó mi ọmọ nú ẹ̀kọ́ táwọn sàábé nínú yẹn ọ̀rẹ́ àwọn àfáà ńláńlá rẹ̀ ń tàwé alìbáwájú kọ̀kẹ́rẹ́ ní gbogbo láfọ́dún lábẹ́ ìgbìnrin iná akọ̀rámọ̀kún dá láti rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ìyẹn máa pán ẹni síwájú lé ni
ìyẹn mọ̀ pé ẹni síwájú lé ní ẹ̀kọ́ táwọn sàábí kọ́ lára ànábì ni ẹ̀. lẹ́yìn ìgbà yẹn ẹlẹ́ẹ̀kejì ìgbà tó rí ànábì sọ́ọ̀sọ́lẹ̀m ó ti fẹ́ máa kírun lọ ànábì dé ànábì wá dó sí kíni àpòsí rẹ̀ tàbí ibi tí mọ́mú ma ń dó sínú Abubakar wà lápò ọ̀tún rẹ̀ Abubakar kan gbóhùn fún ànábì sókè kan ma fi gbọ́n tánàbì wí ni Allahu Akbar Allahu Akbar ẹgẹ́ ti mímẹ́rin sí mo bá lígù ní jẹ́ kìí ṣe ìmáàmù kò ṣe ìmáàmù fánàbì Abdurrahman bin Auf nìkan ló ṣe kí ni kò ṣe ìmáàmù fánàbì Muhammad sallallahu alayhi wa sallam Imamul Mustafa huwa man huwa Abdurrahman bin Auf ọ̀rẹ́ ìgbà wá kan gbé wọ́n tí mọ̀ dárájà rí sí ọjọ́ ti pẹ́ kò sánàbì kan àyàfi kí èèyàn kan náà àwọn ọjọ́ rẹ̀ síwájú fún ọlọ́run ma ń lò bẹ́ẹ̀ ẹwà òtọ́ ọlọ́run ṣe wá ṣe Abdurrahman bin Auf kan sí kíni síwájú ànábì tó ń gan náà mọ̀ bóyá ànábì lọ bí àbùkátà míì ní kò ẹ̀sẹ̀ pé ànábì ọwà jọyìn àwọn ẹ̀mọ̀ bóyá ànábì lọ bí àbùkátà kẹni bóyá tún gba wá yìí ẹjá wà sáré kírun tí wá eléyìí fi ń sọ bá ìsìláàmù ó sì mọ ẹ̀sìsì yóò wọ́n ànábì ti kọ́ wà àsìkò orin ká mọ́ kí good leader nìyẹn ọgbọ̀dọ̀ jẹ́ ìyẹn mọ̀ mọ́ ń bẹ́ o ìyìn sí o kìí sí ọlọ́run mọ́ lọ àwọn adé pé bàbá ti retí àwọn alájì bàbá tí lè ti àwọn àfáwà àlè ìsì kẹ́kẹ́ ẹ̀yin rẹ̀ ò ní dá o ẹ̀yin rẹ̀ ò ní dá o Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ó padà pẹ̀lú Mugira ó bá rẹ̀ náà tí ń kírun lọ Abdurrahman tí ń kírun wọn fún wọn wa qad salla bihi rak'atan min salati subh ó ti kí rákà kan fún wọn níbi ìran àsùbá sẹ́yìn gbogbo tá ń sọ yìí kò tó 10 minutes ní fi sọ pé àkọ́kọ́ tí òun bá ti tó gbára kí ẹ̀mọ́ kírun àmẹ́yìn tí láláyẹ̀ tí mo lè wájíbú ìlàbí ọwọ́ wájí ní tàà ń ṣe iná ọ̀rọ̀ yẹn ní ẹyẹn àmà bá ń so àmà kí gbogbo ẹwàpọ̀ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lẹ́ ń ṣeun àwọn sàbí ò lọ lára kọ́nà wọn retí ànẹ́bì tó bí kírun lọ wọ́n retí ànẹ́bì tó bí kírun lọ ìwà mọ̀ tí yíò ẹmọ́ bínú onílù kan ní o àsìkò ojúmọ̀ ó tó ẹsẹ̀lẹ́ntì ò sí ìdé àsìkò ojúmọ̀ ó tó ọmọ èsì ìdé ẹwọ̀n wá kí o lágo mẹ́ta ẹsẹ̀ jìnà sí júmọ̀ láàkí lágo mẹ́ta àbọ̀ ṣùgbọ́n kọ́dẹ̀ ní ọmọ alásàrí ó ti wọlé nù wọ́n láti ẹgbẹ́ kí júmọ̀ lágo mẹ́ta àrígbọ́lọ́wọ̀ nígbà àmọ́ kò jẹ́ bẹ́ẹ̀ àwọn sàárẹ́ bá kírun júmọ̀ tán fanakíìlù àwà sùn ọdún sùn dáadáa ó balẹ̀ alọ́ká lásàrí àwọn ẹ̀sí wá darí ẹmọ̀ wá ní lẹ́gbàdàgbà ibẹ̀ lásìrí ó ti rọ́bá yìí gẹ́nẹ́ ẹ̀yẹ̀ bá wádé láàmọ́ wá kírun ẹmọ̀ alọ́ kírun lágo márùn àwọn sàbí ò retí ànábì yẹn tó lù àmì fi rán ẹ̀ gbọ́rọ̀ mi yìí fà wọ́n retí ẹni tó lù àmì fi rán tásìkò òun ti tó ẹ̀yìn ó sì máa wá retí ẹ́sẹ́lẹ́tì kan àbí ọba kẹ́ ẹjẹ́ mọ́ táìmù tẹ́ ma kírun ó ṣe pàtàkì wallahi inna Allah la yas'al haq odò làwọn sọ yíò ìlú kan ní o àbálù kan yíò gbogbo ìlú ní o ìrun Jímọ̀ kò yẹ kí yàn máa kí ní late hour wọ́dá masala kan lọ pé àwọn ànábí ẹgbẹ́ waqtu du'a ní ẹ̀dàkùn gbé àwọn àwọn táwọn kan waqtu du'a tẹ́yìn wọ́n lọ kíkan ní kò rẹ́ bà lásìrí sẹ́kú jìnà síra wọn lẹ́gbà nínú mọ́gzà Jímọ̀ tẹ́rù fi máa ń bà àwọn èèyàn jù òun ní pé àsìkò gbà tó lúwà ẹ̀mí ó payé rẹ̀ stáìmù àsìkò Jímọ̀ ni tẹ́rù ìbẹ̀rù yóò ti wá pọ̀ àwọn ẹ̀rọ tí kí lágbẹ̀ẹ́ta àwọn kan ti kí sọ́yẹ aláwọ̀ jẹ́ tẹ̀sí ó sí ọdún mọ́ tí ma mú tí ó kìí kò ní sí bẹ̀rù tẹ́rù ó bún kálukú náà wọ̀kọ̀dì sọ́lẹ̀ bí ìrọ́kà tẹ́mi sọ láti sọ́bù ó ti kí rákà kan fún ẹnu nínú àṣúrà fàdà ápùtùlì òdínàwò náà àbí fàdà ápùtùlì òdínàwò fi fanahani ó ní mo fẹ́ lọ kí n lọ sọ fún Abraham ẹgbẹ́ Ànábì ti wà lára ń bì fanahani Ànábì kọ́ fún mi ó ti kí rákà kan náà ó ti kí rákà kan sí wá bá àwọn jẹ́ ìwà bọ̀ ọjù sí mi ní ma wá ìmáàmù mi ọmọ bá wọn rẹ́ bọ́ sẹ́yìn mo ti dé ọwọ́ bá àwọn jẹ́ bá àwọn èèyàn ẹ̀yà bọ́ sẹ́yìn
bọ́sẹ̀ mo ti lé ọba mo bẹ́ẹ̀ ẹgbọ́ kan ní ìlú kan ní o ẹni bọ́dì tí bá ti wá lé ọ̀wọ̀n bọ́ájú ẹni sùúrù dèmí ní ẹgbọ́ wá bọ́ájú alìkíyàmọ̀ ní ti sálámà subhanallah kí ló dé bẹ́ẹ̀ kí ló tó báhùn kí ló tó bẹ́ẹ̀ ma bá bọ́wájú tí ma wà lé alìkíyàmọ̀ ní ti sálámà ayẹbẹ̀rẹ̀ lọ́wọ́ sì fẹ́ ọfẹ́ yarí ọmọ yí pé ní tó ń gbéṣẹ́ ẹrù tó ń gbéṣẹ́ rí tó ṣe síwájú ẹrù ní náà ẹrù ní ìjẹ́ ìmọ́mọ̀ ẹrù láńlá ní bí ẹ̀kan bá wá rọ̀ tó tó wá lè lọ sọ́run ni ìwọ́n tó sọ pé alìjámọ̀ ti sálámà ohun a jẹ́ pé sáhìrù ni ọ́ òpìdán ni ọ́ ó tọ́ sí kó mọ́ jẹ́ ìmọ́mù rẹ̀ gbogbo ìmọ́mù ẹ̀tọ́ wọn gbé kí o gbogbo ìmọ́mù ìwọ́n ẹni tó wá bọ́ síwájú lọ́ ya ìgbẹ́ ní ẹyọ mọ́mù òpìdán ni ó gbéra lé náà kàlínù gbogbo ìmọ́mù wá ní pé alìjámọ̀ ló ti sálámà ẹyọ mọ́mù kò dìsáàfù ìmọ́mù yìí irú ohun tó ń mọ́ bá só náà kò ní kó mẹ́ o ìtumọ̀ ẹ̀nu sílẹ̀ ìfí gbogbo eléyìí kí lọ ohun tó mú wáyé àwọn kaná bọ́ bẹ́ẹ̀ àwọn kaná kò mẹ́ tó fi bọ́ síbẹ̀ ẹni tó lúwà mí fi rán gẹ ló tó tò lẹ́yìn àwọn èèyàn yìí ẹni tó lúwà mí fi rán nù ọ̀yà ni o fasallayna ma adrakna abákí pẹ̀lú Abdurrahman ibn Auf ma adrakna ìta bambirun Abdurrahman ibn Auf sẹ́mọ̀nú pé kí ni innal mubashsharina bil janna nínú àwọn mẹ́wàá tánàbí fún certificate àjẹ́nà ó wà nù wọn Abdurrahman ibn Auf wà nù wọn radiyallahu ta'ala anhu kódà ó wà nù àwọn mẹ́fà sittatu shura tí Umaru ní báyá ẹjírò ẹni tí ó bá jẹ khalifa láàrin ẹgbẹ́ kọ wá bẹ́ ẹ̀yí tèmi èmi ọ̀dá èmi ní adájọ́ ẹ̀gbọ́n mi ẹwú lákàí àwọn náà tọ́ sí kó jẹ́ àlífà ẹ̀rí tèmi ọ̀yọ̀ndá èmi ní ṣekíní ní dájájọ́ Abdurrahman ibn Auf ọwọ́ Abubakar ló ti gbà Islam lórí Abubakar náà nìyẹn aya tọ́lẹ́à tani wọ́n mú Usmanu tani wọ́n mú èmi sọ̀pọ̀tì Usman èmi sọ̀pọ̀tì Àlí ọ̀dá okùnyàn mélòó okùnyàn kan tani ó wà mú na padà fi yan tani na padà fi yan Usman radiyallahu ta'ala anhu òun sì ní ẹni tó sọ pé àwọn ogun mùsùlùmí ìyàn 500 mo gbé sí kalẹ̀ fún wọn kàfìjagun sí jọ̀nà Ọlọ́run Ọba ìyàn 500 mo gbé ràkúnmí fún wọn náà kàfìjagun sí jọ̀nà Ọlọ́run Ọba ẹ̀wọ́n mi ó kó rẹ̀ tó tó bí 500,000 riyal 500,000 láyà nẹ́bí lásìkò àwọn sàábé olókó mi mo gbé fáwọn ìyàwó ànẹ́bí kan ma fi jẹun àwọn ni wọ́n ní Abdurrahman ibn Auf náà fasallayna ma adrakna ìta bá ń bí irun wá kí pẹ̀lú Abdurrahman ibn Auf sẹ́mù fún àbáraka kan wa qadayna ma sabaqana èyí tó síwájú wa apadà sí kíni apadà pé kọ̀dọ̀ ń bẹ̀yẹn kí la pé kí a pè ní o èyí sì sẹ̀fà tí ń mú ẹ pè ní ló fi yọ náà ní pé fa idha qudiyati salatu fantashiru fil ard fa idha utimmat salat faqaduhunna sab'a samawati sọ́lọ́run wá sàn ní fún àtàmà òun náà ní ẹ̀wọ́n mi àdíṣì wá ní fákídú àdíṣì yẹn láàfíà àmọ́ àsọ́ṣù mínú òun ní kí ni fà àti mọ̀ ọlọ́ọ̀bá sàn àbá wa ṣe kàbáàdì ọlọ́ọ̀bá sàn wọ́n lẹ́sàn náà tẹ́lẹ̀ òun sì jẹ́ nìyẹn níta fẹ́ ló ń bẹ̀ ní pé ìyẹn máa ń fọ ọwọ́ ọ̀fọwọ́ yìí náà ni máa ń pé kìí sọ ọ̀ranyàn súnà irọ́ ọ̀fọ̀ ni ànábì máa ń fọ ní ọ̀ranyàn ni ọwọ́ mi ó yàtọ̀ sí bí ọwọ́ yìí tó fọ̀ níbi kíni níbi ìgbà tó bá fọwọ́ tán báyìí tó yọnu tán tó fi mú tó lọ fojú ẹsẹ̀ wá fẹ́lẹ̀ ó yàtọ̀ sí so ti bá ní sí ìpìlẹ̀ òun náà kílò náà ọ̀ranyàn ni ànábì fi kalẹ̀ sallallahu alayhi wa sallam na'am كم تغسلان أخبرنا عمير بن مسعدة عن سفيان وهو ابن حبيب نعم عن شعبة عن النعمان بن سالم عن ابن أوس بن أبي أوس عن جده قال رأيت رسول الله صلى الله عليه وسلم استوكف ثلاثا
Kam tughsalan. Nah? System. Tayyib. Kam tughsalan. Ẹ̀mélòó la máa fọwọ́. Ẹ̀mélòó la máa fọwọ́. An látọ̀dọ̀ àfá wa Humayd ibn Mus'ada, látọ̀dọ̀ àfá Sufyan wa huwa ibn Habib. An Shu'ba, látọ̀dọ̀ Shu'ba ibn Hajjaj. An Nu'man ibn Salim, an Aus ibn Abi Aus, an jaddihi qala ra'aytu Rasulullah, Allah wa arújì sí Ọlọ́run, istawkafa thalatha. Istawkafa madha? Thalatha. Tí ń sin ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, tí ń fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Àmọ́ àwọn àfáà níbi kìí ṣe ọwọ́ nìkan. Kìí ṣe kíni? Kìí ṣe ọwọ́ nìkan. Because istawkafa, ìtumọ̀ ní kí yàn máa fọ nǹkan kó mi máa dálẹ̀ ni. Òtò mi ó máa kán níbẹ̀. Kìí ṣe fọwọ́ nìkan. Má ní bí istawkafa pé káfù jáde bẹ́ẹ̀. No! Wákàfà. Sẹ́gẹ́dẹ̀ kó mi máa jáde bí kẹ́kọ́ máa kánlẹ̀ báyìí. Kìí ṣe ọbẹ̀ ọwọ́ nìkan. So ti bá ní ìsìn. Àmọ́ olọ́bẹ̀ náà bẹ́ kí yàn máa fọ nǹkan ní ẹ̀mẹ́ta. Gbogbo ń tàà bá ń fọ́ èyàn lè fọ́ ní ẹ̀mẹ́ta. ń tàà bá ń pa kí lóhun ẹ̀kan ṣoṣo ni. Náà al-madmadatu wal-istinshaq. ìmá yọnúnù àti ìmá fímú. ń tàà ń pè ní yọnúnù ò ní ká dámi sí ẹnu ká gbó òun ló dájú. tú àwọn wá dá sẹ́nu tó wá gbé mú ọ̀sẹ̀ súnà alóòláwò àmọ́ sí kí ni ọ̀sẹ̀ súnà wà dá sẹ́nu wà tún jáde má gbé mi bá fẹ́ mú mi lọ mú mi ìsìbí àdá ló ti mú mi. wal istinshaq wà fí omi yẹn sí mú jasbul ma'a ila al-anf. wal istinshaq wà fẹ́ síta súnà tọ̀tọ̀ ni istinshaq yàtọ̀ sí kí ni istinshaq. wa baligh fil istinshaq illa an takuna sa'iman. wa baligh fil istinshaq ma fi mú dáadáa fíìmù tí wọ́n ní pọ̀ lérí o illa an takuna sọ ìwọ̀n bá ń gbáwẹ̀ nìkan ni a ṣe níwọ̀n bá a jẹ́ pé ọ̀nà èèyàn ní ẹlòmí ma ń pè ní súnnà irọ́ Ànábì ò sàlùwàlá láyé tó fi kalẹ̀ kọ́dà ń bẹ àdísì mú ìtọ́lá láta fa idha tawadda'ta tó bá ti sàlùwàlá fatamadmad yọ núnú mo mẹ́ gẹ́ ti mi ẹ̀lẹ́gbẹ̀ àṣúnnà ní Ọlọ́run dárúkọ nínú Kùránì àní kápọ̀ nínú Kùránì ń bẹ ní Islam tó lù àmì ọ̀dárúkọ nínú Kùránì láwọn kan yẹ̀yẹ́ náà tún àwọn àwọn dìmọ̀ àdísù wèrè Facebook wẹ́yìn Ọlọ́run àmì ọ̀sán nípa kí níyẹn nínú Kùránì ìṣẹ̀lẹ̀ pọ̀ 100 ń bẹ tó lù àmì ọ̀sán nínú Kùránì láwọn ìṣẹ̀lẹ̀ lálálálálálá ẹ̀mí Ọlọ́run dárúkọ ẹ̀ àwọn ilé ìwé àwọn òrùwẹ́ ibi náà tí ògbẹ́ ìmájí wọ́n sọ lábẹ́ ẹjọ́ pè ní ẹti wá dà fárùn ọ̀lọ́gbù àwọn mùsùlẹ́ṣíríkù tí ó máa sọ lábẹ́ ní èé lábárí nù yìí lè rí rọ́ọ̀sì ní ìyàmí gbàjí òsì sínú Kùránì ẹgbàdànà aláìmọ̀kan ẹlọ kéwú tààrà ẹ̀sùn àwọn àfáàbí tí a ti ń kéwú sí inú nígbàtí ẹ̀ bá ń bẹ́bí tí a ti ń gba lọ́fíndà tó ọ̀bá yí láfíndà gbà ìjọ́ wo ló tọ́ ọmọ wa rùn dáadáa ẹ̀gbọ́n mi yé ọwà ń bí lọ́dáwọn àfáwà rú rẹ̀ níbi tó ti ń kéwú wọ́n rọ kíká rẹ̀ èyí ma ń bá wù tẹ́ ń pè é ma ń bá wù kí ní kan mú dúníyà àbí mú tẹ́ ń pè é àwọn àfáà lórí kọ ìkárùn pọ̀ bá tẹ̀ wáfà súnà lọ wọ́n àfáà tọ̀hún náà lọ kọ́ tẹ̀ nímọ̀ díẹ̀ bí mo yẹ sọnù bí i àbá nímọ̀ yóò mọ̀ sí sí ya wèrè díẹ̀ díẹ̀ wèrè tí ó tún yàtọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀tọ́ bá nímọ̀ ọwá ya wèrè ní ọwá lọ nímọ̀ wèrè tí ó tún yàtọ̀ àwọn àwọn sọ̀rọ̀ wípé àdísì yẹn ọgbásọ yìí Buhari dànù nítorí kò sí Ọlọ́run sọ ìkáyà ẹnu Kùránì aláìmọ̀kan náà أخبرنا شويد بن نصر قال أنبأنا عبد الله بن عن معمر عن الزهري طيب عن عطاء بن يزيد الليثي عن حمران بن أبان قال رأيت عثمان بن عفان رضي الله عنه تودع فأفرغ على يديه ثلاثة فغسلهما ثم تمدمد واستنشق ثم غسل وجهه ثلاثة ثم غسل يديه اليمنى إلى المرفق ثلاثة ثم اليسرى مثل ذلك ثم مسح برأسه ثم غسل قدمه اليمنى ثلاثة ثم اليسرى مثل ذلك
ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم تودع نحو الوضوء ثم قال من تودع نحو الوضوء هذا ثم صلى ركعتين لا يحدث نفسه فيهما بشيء غفر له ما تقدم من ذنبه. نعم. أنا قلت له وسويد وانقفوا أنبأنا عبد الله بن معمر عن زهري محمد بن مسلم بن عبيد الله بن شهاب أبو بكر عن عطاء بن يزيد الليثي عن حمران بن عبان رأيت عثمان بن عفان. أنا قلت أموري عثمان وما عفان توضع تنسي الولاء فأفرغ على يديه ثلاثة قدام سوى لي ميتا ولا كوكوباي قدامي سي أبغى لسي براتيكال إن شاء الله لازم تموا وتسلي كيجي وتنسيني كني لي ميتا بي فغسلهما أفوا ثم تمضمض أجنون واستنشق أزكني أفهموا نمبوامي لي ميتا نلوشي هنا ثم غسل وجهه ثلاثة لين بنا أفوجوا لي ميتا ẹlòmí ń sọ pé ojú imú àti ẹnu ti wọ̀ ọ̀rọ̀ èèyàn náà ni ìṣẹ́ tó kà wá ń belé yùn àwa mọ̀ pé ìyọnú àti fímú kí ni ọ̀rọ̀ èèyàn ni má gbé kalẹ̀ òpinú ojú o sáà má gbé kalẹ̀. ثم غسل يديه اليمنى ó fọwọ́ ẹ̀ tún إلى المرفق débi gbọ́n ثلاثة lẹ́ẹ̀mẹ́ta ثم يسرى مثل ذلك ó fòsì náà lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ثم مسح برأسه ọkàn pa eré ẹ̀ lásán ni o kìí ṣe mẹ́ta o ثم غسل قدمه اليمنى ثلاثة lẹ́yìn ìgbà náà Usman fọ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kọ́ mẹ́mẹ́ o a fọ ẹsẹ̀ tí ó fi mọ́ àmọ́ tàbà ma wá fọ́ ẹ̀mẹ́ta ní ọmọ sí kí ni ó ma jẹ́ ọba ti dámi sí lákọ̀ọ́kọ́ fọwọ́ gbó dáadáa tó fọ́ sákù ẹ̀kejì lẹ́ẹ̀mẹ́ta kọjú jù mẹ́ta yẹn lọ ní tó tó ànábì ní tó tó àwọn sàábí kí ó sì kí ni ó tó ẹsẹ̀ rí ó tó jù tànábì lọ náà ọsẹ̀ ma wá dámi sí lọ yàá lábínú tẹ́lùmí bá wo omi tí ń lò sí àlùàlá yóò mọ̀ fún òun sí náà pa ń bẹ́ ẹlòmí ma ń lo péèlì kan ẹlòmí ma ń lo kí ọ̀dà yíò ló kéré jù ẹwọ́n mi tí bá ń sàrọ̀lá níbi táàpù ní o àwọn bá pé tàgé òun ló ń ṣe ọmọ ìpé ọ̀hún ọmọ gan lò àwọn tó bá ń lo táàpù ó lò péèlì kan jọ mi lọ́dàn o ọlọ́mọ àti ọ̀rá fún ṣẹ́kọ̀ àbùdàzágù bá dẹ̀rù wọ́n sọ fún àti tẹ́sítì olóògbé bàbá yìí sọ bàbá yìí ti lẹ́sìfẹ́rẹ́nsì pàtàkì ó kún péèlì kan tán àjọ kìíní ẹ̀kọ́ ní ibi ọ́ndà ẹ̀sà àti máa àjọ omi máa ń dà sí tó kún péèlì tán láti yọ́hun ní ìbá yí ń sáàlà yí máa ń dé ìbá ìpadà mọ́jẹ̀ wéṣì ìsìrọ́fù wala tusrifu inna Allaha la yuhibbul musrifin. Naam thumma yusra mithla dhalik ọfọ̀ ìsìsì lẹ́ẹ̀mẹ́ta náà wà ní ra'aytu Rasulullah mọ̀rújì sí ọlọ́run ọba tawadda'a nahwa wudu'i ó sàlọ̀lá tí mo ṣe sí báyìí kìí ṣe pé yóò jọ tán ó ní ìsàlọ̀lá nẹ́bí ìṣe sàlọ̀lá àmọ́ ó sì tó ṣe kí ni ó súnmọ́ ni nahwa ló pè ibi àdísì mi náà ọdọ̀ Bukhari mithla lòun tẹ̀ sọ àmọ́ at-tashbih qaida ni at-tashbih la yufidu al-umum at-tashbih la yufidu al-umum kò sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe tó ṣe ṣe ó lè sí tánàbí ìsàlọ̀lá tán ànábì ló mọ̀ kẹsẹ̀ jùlọ sallu kama ra'aytumuni sọ́lì lè kírun tánàbí ìsì kìtàn àmẹ́ sáà sí kíni fatashabbahu in lam takun mithlahum inna tashabuha bil kirami fala thumma qala ó lánàbí sallallahu alayhi thumma qala ànábì wá sọ̀rọ̀ tó lágbára tí yóò sórí rí ń bẹ́ man tawadda'a ẹn bá sàlùwàlá nahwa wudu'i hadha gẹ́bí tí mo ṣe sàlùwàlá yìí thumma salla rak'atayn lẹ́yìn mẹ́rin wá kíraka méjì ọwọ́ mi ọ̀sàlùwàlá tó wá kíraka méjì náfílà ni ó la yuhaddithu nafsahu fihima bi shay ọ ma sọ̀rọ̀ lé ayé ń bẹ́ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọjọ́ ìgbé àjáwé ọlọ́run dákù sáà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ wà jẹ́nà yìí dáadáa ọlọ́run lámíkú òun náà in tó ń rú bí irun nù ọwọ́ mi ìjọ kàlá sí wọnú sàárè yìí ọlọ́run dákù sí rọrùn fún wa subhanallah ọ̀n ká Kùránì òun rú nǹkan tó ń ká
ndalo mi o ma nu ẹlẹ́gbọ́n òun máa ronú nú bí irun ni nígbà wọ́n bá ti jẹ́ ọkàn rẹ̀ bí sí kankan èṣù náà máa lò ní ọ bẹ̀rẹ̀ rún sí alhamdulillahi rabbil alamin mashallah ìdúpẹ́ fọ́lọ́run ọlọ́run tó sọ pé lóòótọ́ òun ló là mí kọ́dà ìwọ̀n bóyá mo lè jí lónìí kọ́dà ìwọ̀n bóyá lè rí jẹ lónìí kọ́dà ìlẹ̀ kọ́ mọ́ wá dúkú mọ́ ronú tó ń ká arrahmanur rahim ẹlẹ́mí ò dìsáàfù kẹ́ lóòótọ́ ọlọ́run kẹ́ lóòótọ́ ni ọlọ́run dákun wá sí ìmìnà kẹ́ wájú òmìnira kí á máa jẹun wà lè jẹ́ náà máa jẹun wọn náà in tó wọ́n yẹn kò ní jọ máa ronú pé èrò náà wá tapọ̀ mọ́ báyìí sí tòmátò sí wálẹ̀ nítorí òmí ọmọ nù ìdára tó ṣíkì callback tó ọ̀bá yọ́kà rẹ̀ bí sí àwọn mẹ́ àṣìkára ń ṣe tán èso òlù ọkà rẹ̀ tó sẹ́ ń ka yẹn máa ronú sí mashallah ayà yìí ni mọ́mù ká àyìn mọ̀tún mọ̀ gbóòrùn yìí bá kí o nílọ̀wọ̀ tafsiru nílọ̀wọ̀ translation Quran ó tún ma bá mi lọ èyí ló ma bá yí ìrònú yẹn ló ma rò sí Kùránì ìrònú yẹn ló ma rò sí bí irun ó débi sùjú náà subhana rabbil ala olúwa mi ló ga jù aláàmà ń sàdúwà ọbì fi wà rahamini allahumma sàrẹ́gbẹ́ owó ti bí sí sí bí irun inna fi salati shugula ìyẹn ma bí sí sí bí irun ní amẹ́lòmí ọba bẹ́ẹ̀ rún báyìí bí ọ̀rẹ́ ìfẹ́kanu bandar ọlọ́sí adá fún bandari àbẹ̀rẹ̀ mo jìnà sí ìgbà tí yàn kan adẹ́dọ̀ rẹ̀ àṣà ń sọ̀rọ̀ lọ mo ti gbàgbé kíní yíó ẹmà gbági àrọ̀lá mọ́kàwọ́ báyìí wọ́n fẹ́ sàdúwà ní ọba sẹ́rọ̀ lẹ́gbẹ́ ìṣẹ́ ìyẹnẹ́fílà bí ìbá sí ìyẹnẹ́fílà èso gbé wá mo ní ìṣòsì gbé wábọ̀ àárín èso yọ́ máa ṣe òyú ìsú tí ń lọ nù nígbàtí wọ́n bá ń kí òun máa rántí nǹkan mí tó ti gbàgbé ẹ̀rà máa sàúsù mọ́mọ̀ sí báyìí mọ́kò dá o ìyá sọ̀rọ̀ mọ́sí sọ fún àwàmù ní o ordinary èèyàn kìí sàfà o mọ́sí sálẹ̀ ìfẹ́ ibi irun kò yẹ kíṣù máa rán ọ létí tó gbàgbé ó yẹ kó máa rántí yóò mìíràn kí á mọ̀ ní adébì ní ẹni tó wá kí tó bá sàrán dáadáa tó wá kí rákà méjì la yuhaddithu nafsahu fihima bi shay'in tí ó sọ̀rọ̀ lé ayé tí ó máa rò kankan nípa ọ̀rọ̀ lé ayé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀run nìkan ní rò ghufira lahu ma taqaddama min dhanbihi Allahu akbar iṣẹ́ díẹ̀ dáadáa tó kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe síwájú Olúwa ló fi ríjì ọ́ ọ̀sàlọ́rọ̀ dáadáa òsìn alákà méjì ó ti tán kò ní ọmọ dàmú ààrẹ káàkiri pé ẹ̀lákẹ́ bá tọrọ àforíjì ṣe léyìí Olúwa ló fi ríjì ọ́ sì lámúrè kó ní sí kíní ò ní padà síbẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ìdá gbọ́yọ̀ lọ́jọ́ sí wá ní àǹfààní tí kò ṣe bá ń bẹ láàrin ìṣẹ́jú mẹ́ta bismillah wáńtún Akramakumullah Sheikh. ẹ̀yà kan Ẹ̀dàkùn ọkùnrin kan mo rí tó ń ṣàlọ́ ó ti ṣàlọ́ aláyẹ̀ ó fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bọ̀ a ṣe rí pé omi ò kárí rẹ̀ náà bí ṣe ó ṣe lẹ́ẹ̀mẹ́ta àmómi ò kárí ẹ̀dàkùn ṣé a lè sọ fún kó tó tún ṣe tí kò ní máa pé ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ irú eléyìn wà ń tó jazakumullahu khairan ìyẹn ọkọ̀ nígbà jọ́ mi ọba fẹ́ sáwọ̀lá jálù àlá rẹ̀ máa ṣe dáadáa ibi tó mi ò dé yẹn yóò ti kíni yóò fomi sí ni tí ó bá ti kọjá bẹ̀ yóò fomi sí ni bá ti kọjá bẹ̀ àwọn afá ni ó tún bẹ̀rẹ̀ ní tí wá ní ó tún bẹ̀rẹ̀ fresh ni kírù ziyada ìbalè má sí kíni ó balè má sẹ̀rẹ̀ wallahu ta'ala a'lam àwọn ẹgbẹ́ ń sí lọ tó gbàgbé tí ó mọ̀ bá aṣọ fún yá sáyé fomi síbẹ̀ padà àwọn bá ti parí yóò tún bẹ̀rẹ̀ ní o tartib so wallahu ta'ala a'lam. Assalamu alaikum náà tí ẹ sọ pé ànábì sálọ̀ àálẹ̀ kan ẹni aṣọ fún ọwọ́ ayọ̀ ọlábẹ́ aṣọ àwárí ẹlòmítà sọ fún ọwọ́ bomi sí aṣọ wọ́n bomi sí bí aṣọ àìmọ̀kánu wọ́n wá sọ fún ó ní irọ́ ọbámu ṣèbánìsì tí a bá ní bandage lọ́wọ́ dé tí kan ṣe yóò fi pa àmọ́ wá wọ aṣọ fún ọ́ fà sókè ní bí ọba ti lè bá sókè ọ̀ lọ́látọ̀ ànábì ìwọ náà sí kíni ọjọ́wọ́ láti ìsàlẹ̀ aṣọ ni ọ́ ẹsẹ̀ wá pa ẹni tẹ́ fi rán òsè pé tọ́ ọlọ́run fún ilé ìfò ọlọ́run fò ẹsẹ̀ olé ẹni tẹ́ fi rán sọ bẹ́ẹ̀ ọjà mọ̀ tara mọ́ ẹ̀yàkù tí ẹ máa ṣe sọ́lá lọ́wọ́ tí sísí wá wá ṣe tí ẹ sì ń ka Qur'an lọ́wọ́ ẹ̀bẹ́ ẹ̀yẹn ní ṣe imam àbí ẹ̀dá àwọn kínà ṣe lè ṣe alhamdulillah láàrin pé yẹn ka Qur'an yẹn ìbéèrè aláwọ̀kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé tí a bá fẹ́ táǹsà lọ́la lọ́wọ́ ṣé ó nídìí kí dáwà bomi sẹ́nu ká fi ọwọ́ yọ ẹnu àbí kákàn gọ́gù omi ẹ lásán
Naam. Ká tú padà. Jazakumullahu khairan. Wọ́n ìbéèrè lẹ́ẹ̀kẹta ni pé yìí pọ̀ ọ́ ẹ̀rọ tí wọ́n gúrú mi ní ọ̀yá. Naam, tí ẹ máa ń ṣe sọ́lá lọ́wọ́ tí ẹ kẹ́fin pé iṣó fẹ́ wá tí ẹ sì ní agbára àti control rẹ̀ tí òun yẹn ó sì lọ straight dáadáa. Ṣé kí n kó ní sọ́lá kí n sótó yẹn ni àbí tí ẹ bá lágbára kí n control rẹ̀? Naam. Alhamdulillah. Ìbéèrè yín alákọ̀ọ́kọ́ tí ẹ bá sí lérí ìrun tó ti bá ní ẹ̀sìn tí ò bá ní àfẹ́tì ìrun tí ò ní dá nǹkan míì kalẹ̀ kí a sọ jáde kò sí láìfí wáyé sí jẹ́jẹ́ náà kò sí láìfí mẹ́ Imam Sinis wọ́n ka Kùránì lọ alhamdulillah kò sí láìfí mẹ́ àwọn àtàwà lẹ́yìn náà ní sọ pé yẹ́ra mú kàláwò lẹ́gbẹ́ láyà náà bá Muhammad sallallahu alaihi wasallam àdísọ́lá láfíà ni Muawiya bin Hakam òun ni wá látòkó sàbí kan kí wọn lẹ́yìn ànábì wọn bá sí tíhùn alhamdulillah Muawiya yìí sí gbogbo ẹni bá sọ pé alhamdulillah ẹ̀sọ pé yẹ́ra àmúkàlá ọ̀fọ́wà yẹ́ra àmúkàlá àkíní ẹgbẹ́ kalẹ̀ náà ọ̀pá yóò sọ̀rọ̀ bí ẹ̀rùn ànábì òbẹ́ni tó sọ alhamdulillah ìwí ẹgbọ́n mi because òun ṣe tó yẹ kó ṣe nù ẹni tó kíyàn pé yẹ́ra àmúkàlá tó ń sàádùn àlànábì bá orírun yìí àdúgbò ní pé Kùránì àti dúpẹ́ fọ́lọ̀ àti ìrántí Ọlọ́run ọba ni mo mẹ́ gẹ́tì mi ó yẹ ká mọ́ tún sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ máa ẹni tó sì pé alhamdulillah alhamdulillah Kùránì náà ló wà èyí ń lọ báyìí àwọn alà ní sọ pé yarhamukallah bọ́ bá dẹ̀yìn irun látò máa sọ pé kí ni yarhamukallah fún àmọ́ tí ó bá ní dàrún sílá ìfínlẹ̀ àwọn ẹgbẹ́ dàrún rẹ̀ àṣí òsí Imam tó alhamdulillah tí ó sí tí ma mú gbẹ̀gbé fásí àdì àwọn àbá ti ní controversy ọ̀bí ní dá controversy kalẹ̀ bí wà láàmì kí yàn sọ jákì Allahu ta'ala alam nípa ilẹ̀ kejì náà tí yàn bá fẹ́ yọnu kò ní ìdíyàn fọ́ gbẹ̀rú kí yàn yọnu rẹ̀ ìwọ̀n gani súnà almajju wà máa dá almadmadu kí yàn kò tú so ti báyìí nìsín lágbé ìyẹn gbé mi so ti báyìí nìsín kí yàn ròyìn ọ̀tọ̀ kìí sọwọ́ so ti báyìí Allahu ta'ala alam náà ẹ̀kẹta bí yàn bá so lé tí ìṣó bá fẹ́ wá ó pé sí ìsì ìṣó tó báyàn tó ti bọ́ tó sì sí ọba pàmọ́dé ọ̀ ní gbádùn mọ́mọ́ ìṣẹ́ lọ ìmọ̀ ìṣẹ́ tálámà èyí wọn bá àrùn jẹ́ o because ashghalaka an as-salat kò sí kò ṣúùmá àmì yìí tí ó ṣe kí ni kò ní èmi mo lè so ní fẹ́ wá náà mi bá so èyí wọn tó wá pín sọ́nà méjì tó bá jọwọ́ pilẹ̀ ẹ̀sìn wọ̀ọ̀run ní ń dààmú rẹ sálámà yẹjẹ́ jó wá ọ̀sálùwàlá àwọn ẹgbẹ́ ti kọjá first raka second raka third raka fourth raka ló wá ẹgbọ́n mi ní ìsìn bí fourth raka bí third raka ló wá ẹgbẹ́ lọ tó aláṣẹ sí láì fi mẹ́ tó bá lè rí control tí ó sì ní dààmú rẹ̀ sí láì fi mẹ́ so bá ní ìsìn yíò ní fàtọ̀ àwọn àfáwà Ibn Uthaymin Sheikh Ibn Baz wa Sheikh Albani rahimahumullahu ajma'in wa fatwa al-Malikiyya wa Shafi'iyya wal Hanafila wàlàhànàfíyà wà nábìlà so ti bá ní sí zọ́hìrì nìkan ló yarí àti Dawudu gbérọ́ pẹ̀lú àdísà náà sọ́nà pé la salata bí hadratu taham wà láwọ́ ìdáfì máa dá al-akhbathan kò sínú gbóúnjẹ bá ti wà lẹ́ wọ́n gbóúnjẹ kalẹ̀ níbi ajá sánà kí òun náà kò sínú náà nù bọ́ bá kírun olówó àmì nígbà náfíyù nù kò sí ní la salata kamila ìyò ní kírun tí ó gbàdádá pé because wọ́n gbó jẹ kalẹ̀ olóòrùn kírun ọkàn lọ́mọ̀ sí gíní bá ti sálámà tán yìí wọ́n lọ gbádùn oúnjẹ yìí ọmọ kankan mọ́dé bí oúnjẹ wọn ó mọ̀ lọ́rù inú yóò ní pé ìtumẹ̀nù gẹ́bẹ̀ náà ni títọ́ bá ń gbẹ̀yìn àbí ìgbẹ́ àbí só fẹ́ wá ìyẹn wá ń dìfẹ́ǹdì ẹ̀ tí ò mú ìdélẹ̀ tẹ́yàn o irun wọn ò lè pé kí ni máa wá o àwọn wá gbé sí pé látànàbí ìlú mẹ́un نفي الصحة لا إنما نفي ماذا الكمال والله تعالى أعلم فاتوا عفاواتون ومن سوى عوان زايد مريني وتواصوا عفاو معاصرين والله تعالى أعلم نعم أبدي الكوشة ما نعم now tí a bá wọ sọ́ọ̀sì
lẹ́yìn ìgbà tí yẹn sàlọ̀ látán nìyẹn wọ̀ ṣẹ́gẹ́jẹ́ bá nìsín ìyẹn wá fẹ́ kírun ìyẹn fẹ́ sàlọ̀ lámì kò ní dìkẹ́ ẹbọ ẹ̀pà ni tó ti wá nìsín kìí sí dandan bẹ́ẹ̀ bá sì bọ́ náà kò sí láì fi mẹ́ bẹ́ẹ̀ bá pa súnà náà lẹ́sí wallahu ta'ala a'lam. Naam sàbí olókírun fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Aya Ibrahim tani. Aya Abdullahi Imam. Abraham bun kini? Aya. Ẹfun. Tani bá sọ pé Aya Ibrahim. Abdurrahman bin Auf, masha Allah. Naam. Ọ̀nà ìgbà mélòó la fi lè ṣàlùwàlá? Ọ̀nà ìgbà mélòó adakọ ìyẹn lè sí lẹ́yọ kọ̀ọ̀kan, ìyẹn lè sí báyìí, ìyẹn lè sí báyìí, ìyẹn sì lè sí báyìí. Aya Yusuf. Ẹ̀mẹ́ta, méjì, ẹyọ̀kan, ó tún kọ ẹyọ̀kan tí mo ṣàlàyé. Ó tún kọ ẹyọ̀kan tí mo ṣàlàyé. Now. Mashallah. Ya ba. Inshallah. Adu bae. Wa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.